bí nǹkan tí ò bá tó yàtọ̀ tí ò sì yí padà, ó ṣeé ṣe kí odidi gómìnà márùn-ún láti inú àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ká má tún darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìgbàkúùgbà sí àsìkò yìí o, pẹ̀lú àṣírí tí ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC ní ilẹ̀ Ìgbò ọ̀mọ̀wé Ijeoma Arodiogbo tó sì ti dárúkọ àwọn gómìnà náà pé ìpàdé tí ń lọ láàrin àwọn àti ẹgbẹ́ òṣèlú APC pàápàá ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti iléeṣẹ́ ààrẹ tó sì ní láàrin oṣù 2 sí 3 lásìkò yìí, àwọn gómìnà tó ń wí náà wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. ẹ rántí wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí níṣe ni àwọn olóṣèlú náà máa ń ya kúrò nínú àwọn ẹgbẹ́ òṣèlú alátakò pàápàá àwọn ẹgbẹ́ òṣèlú bíi People's Democratic Party PDP, Labour Party LP, New Nigeria People Party NNPP àtàwọn míì bẹ́ẹ̀, pàápàá àwọn bíi Social Democratic Party SDP náà tí wọ́n ń ya lọ sínú ẹgbẹ́ òṣèlú APC ní àwọn aṣòfin. ṣùgbọ́n eléyìí kò yọ àwọn gómìnà náà sílẹ̀. àwọn gómìnà kan àwọn náà wọ́n ti ń fi ẹgbẹ́ òṣèlú wọn sílẹ̀ tó ń lọ sínú ẹgbẹ́ òṣèlú APC, pàápàá àwọn bíi gómìnà ìpínlẹ̀ Delta Sheriff Oborevwori, gómìnà ìpínlẹ̀ Akwa Ibom Pastor Umohenu. àwọn yìí ni wọ́n ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC o, tó sì jẹ́ pé níṣe ni ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC ní ilẹ̀ Ìgbò Ijeoma Arodiogbo ó ti fìdí ẹ̀ múlẹ̀ sí pé àwọn alátakò tí ì rí nkẹ́kẹ́ o, ó ní níṣe ni àwọn gómìnà míì lọ́tún ti ń múra láti darapọ̀ mọ́ àwọn nítorí pé iṣẹ́ ti ń lọ lábẹ́lẹ̀, àwọn ti bá wọn ṣe ìpàdé. ǹjẹ́ àwọn gómìnà wo ni? Ijeoma Arodiogbo ní kán fura sí gómìnà Alex Otti ti ìpínlẹ̀ Abia tí ó wà nínú ẹgbẹ́ òṣèlú Labour Party. ó ní òun tàbí gómìnà ìpínlẹ̀ Enugu ó ní ọ̀kan náà méjèèjì yóò darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC láìpẹ́ yìí. ó ní iṣẹ́ ti ń lọ lórí gómìnà Duyediri ti ìpínlẹ̀ Bayelsa. ó ní wọ́n ti bá yẹn sọ̀rọ̀ gidigidi, ó ló sì lè darapọ̀ ní ìgbàkúùgbà sí àsìkò yìí. gómìnà kẹrin tí ọ̀mọ̀wé Ijeoma Arodiogbo tuntun ní iṣẹ́ tí ń lọ lórí ẹ̀tọ́ náà tí yóò sì kéde fún ẹgbẹ́ òṣèlú APC ní ìgbàkúùgbà sí àsìkò yìí ìní gómìnà ìpínlẹ̀ Rivers ìyẹn Sim Fubara. bẹ́ẹ̀ ìní ó tún jẹ́ kó ní mọ̀ pé ẹnìkan táwọn tó ń bá sọ̀rọ̀ tí ó tún ti fẹ́ darapọ̀ báyìí ní gómìnà ìpínlẹ̀ Plateau ìyẹn gómìnà Caleb Mutfwang. ó ní àwọn yìí ló ṣeé ṣe kó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC nígbàkúùgbà sí àsìkò yìí. nígbà tó wọn bi pé ṣé lóòótọ́ ni pé gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun tí ìròyìn lọ pòun náà ti fẹ́ sá lọ́nu ẹgbẹ́ òṣèlú APC, pé ṣé lóòótọ́ ló fẹ́ darapọ̀. ọ̀mọ̀wé Ijeoma Arodiogbo ní òun ò lè sọ nǹkan kan pátá Adélékè nítorí pé òun ò ní ọ̀rọ̀ àṣírí lọ́wọ́ nípa tiẹ̀, ṣùgbọ́n tó láwọn tó ń darúkọ èèyàn gómìnà ìpínlẹ̀ Abia, Enugu, Rivers, Plateau àti Bayelsa olùdáhùn lójúde àdá lọ pé ọ̀kan nínú wọn àti ti Kánò gan pàápàá Abba Yusuf ó ní ọ̀kan tàbí 2 sí 3 nu wọn yóò darapọ̀ mọ́ àwọn láàrin oṣù 2 sí 3 sásìkò yìí.